ẹ tún kú dédé àsìkò yìí ẹ sì tún káàbọ̀ sórí ìkànnì ìròyìn fẹ́lẹ́fẹ́lẹ́ online tv fákọ̀tún ìròyìn àkíkà tí ó mọ̀ lákàkì ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àtúnirò ìwà láabi míì àjọ máa fi kẹ́kọ̀ọ́ ká lè túnjọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ ń dé abala kejì lọ́hùn náà. ìròyìn fẹ́lifẹ́li tv àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún ẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún lọ́rìí kìnìún láti ìpínlẹ̀ Èdó. Wọ́n ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló tẹ ọmọ ọ̀dọ̀ kan eléyìí tó jí ọmọ ọ̀gá rẹ̀ tó jẹ́ ọmọ oṣù mẹ́rìnlá ìyún ọmọ ọdún kan àtoṣù méjì tí ó jí gbé lọ. Wọ́n ní ọmọ ọ̀hún tí wọ́n forúkọ rẹ̀ léde wípé ǹjẹ́ Rejoice Chukwu òun náà ni ó jẹ́ tó wá láti ìlú Benin gangan ní ìpínlẹ̀ Èdó. Wọ́n ní ntí ọmọbìnrin tó ṣe òun náà ló jẹ́ pé ó jí ọmọ ọ̀gá rẹ̀ tí orúkọ díẹ̀ tó ń jẹ́ Grace Osamogba. Wọ́n ní ńṣe ló jí ọmọ ọ̀gá rẹ̀ òun ló jí gbé. Wọ́n ní ọmọ òun kò sì ju bí ọmọ oṣù mẹ́rìnlá lọ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ léde dáadáa lẹ́yìn tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó tó ẹ látẹ̀rẹ̀ tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èdó Umuro Ozigi. Ó ní ṣe rí ọmọbìnrin ọ̀hún nígbà lẹ́yìn tó jí ọmọ òun gbé tán ó wá lọ ta ọmọ òun ní $500,000 náírà 500,000 naira. Ó tà fún arábìnrin kan Doris Chinwedu ní láti ìpínlẹ̀ Òwèrì. Wọ́n ní lẹ́yìn tó wá gba owó òun tán tó ta ọmọ náà tán ó tún gba owó òtúsílẹ̀ lọ́wọ́ ọ̀gá rẹ̀ gẹ́gẹ́ bí pé ó jí ọmọ òun gbé. Ó gba owó òtúsílẹ̀ 160,000 naira. Òun náà ló mọ̀ gbà lọ́wọ́ àwọn òbí ọmọ òun. Lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni tí ọwọ́ tẹ arábìnrin ọ̀hún tán òun náà ló jẹ́ pé wọ́n padà wá mọ̀ pé òun àti ọ̀rẹ́kùnrin rẹ̀ òun náà ni wọ́n jọ gbìmọ̀ pọ̀ tí wọ́n jọ jí ọmọ ọ̀hún gbé tí wọ́n sì jọ gba owó tí wọ́n sì tún jọ ná owó ọ̀hún. Wọ́n ní ṣùgbọ́n lóní kíákíá tí wọ́n ti jí ọmọ ọ̀hún gbé òun náà ni ọ̀gá rẹ̀ àti ọkọ rẹ̀ tó ti lọ fi tó àwọn ọlọ́pàá létí. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní oṣù kẹrin nínú ọdún yìí. Wọ́n ní ṣùgbọ́n báyìí wọ́n ti rí ọmọ náà wọ́n ti rí gbà padà báyìí àti gbogbo àwọn tí wọ́n jọ lọ́wọ́ nínú rírà àti títa ọmọ ọ̀hún gbogbo náà ni wọ́n ti kó wọ́n sì ti gbé ọmọ náà wọ́n ti dá padà fún àwọn òbí rẹ̀. Ìyẹn ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èdó. Ọmọ ọ̀dọ̀ ó ta ọmọ ọ̀gá rẹ̀ ní $500,000 náírà 500,000 naira. Ó tún gba owó ìtúsílẹ̀ ransom 160,000 naira. Ó tún gbà á lọ́wọ́ àwọn òbí ọmọ náà. Ó dá láti ìpínlẹ̀ Bauchi eléyìí ló bọ̀ tún ti gbẹnu tán. Wọ́n ní àwọn onínúure kan ní ìpínlẹ̀ Bauchi ní àdúgbò Kobi ní agbègbè Wunti. Òun náà ló mọ̀ jẹ́ pé ní ọjọ́ Ẹtì lọ́sẹ̀ tó kọjá yìí ni wọ́n mọ̀ rí ọmọ kan tí eléyìí tó jẹ́ pé ó ti dolóògbé. Wọ́n ní wọ́n fura sí pé ó jẹ́ ọmọ tuntun jòjòló. Wọ́n ní kódà inú ọ̀rá lẹ́dà òun náà ni wọ́n mọ̀ gbé ọmọ ọ̀hún sí ọ̀rá méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Òun náà ni wọ́n gbé ọmọ ọ̀hún sí tí wọ́n fi dì í papọ̀. Wọ́n ní bóyá ooru yìí gan ló wá pọ̀ jù fún ọmọ náà tó fi gbẹ́mìí mì. Wọ́n ní kẹsì máa wo ọmọ tuntun jòjòló ọmọ ọjọ́ kan ọ̀hún. Òun náà ló jẹ́ pé lẹ́yìn tí wọ́n wé nínú láìlọ́ọ̀nù tán òun náà ni wọ́n lọ gbé jùnù sí orí àtàn níbi tó yẹ pé àwọn èèyàn máa ń dalẹ̀ nù sí. Nígbà tí àwọn èèyàn tó wà débẹ̀ nígbà tí ẹnìkan tí ó jẹ́ aràn tí òun náà tó ní ṣọ́ọ̀bù sí agbègbè ọ̀hún tí ó porúkọ rẹ̀ ní Musa Jibril tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní kẹsì máa wò lálẹ́ àná tá a fi kó òǹbí ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ó ní àgbègbè tá a débẹ̀ láàárọ̀ ọjọ́ Ẹtì ó ní òun náà ló jẹ́ pé a ti bá ọmọ ọ̀hún nínú lẹ́dà tí wọ́n ti wé mọ́ tí ó ti jẹ́ pé ooru ó ti mú tó fi di pé ọmọ ọ̀hún ó ti dágbére fáyé. Wọ́n ní ó mọ̀ ṣe ó jẹ́ ní tó bani lọ́kàn jẹ́ wípé ní tí àwọn kan ń wá táwọn kan fi òbítíbitì owó iyebíye wá òun náà lè ẹnìkan rí tó sì wá gbé jùnù. Ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Bauchi. Wọ́n rí òkú ọmọ tuntun jòjòló lórí àtàn níbi tí ẹni tọ́lọ̀ ń bù ṣùgbọ́n tí ò fẹ́ tó lọ gbé jùnù sí. Láti ìpínlẹ̀ Èkó ìjọba ìpínlẹ̀ Èkó ló wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí lórí kọ̀rọ̀wọ̀sí olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó jẹ́ taládàáni kan eléyìí tó fi tipátìkúùkù tó fi ń bá ọmọdékùnrin ọmọ ọdún 10 kan lájọṣepọ̀ láti ọwọ́ ẹ̀yìn. Wọ́n ní orúkọ olùkọ́ kọ̀rọ̀wọ̀sí ọ̀hún Louis Prosper náà pé orúkọ rẹ̀ ní o. Wọ́n ní ó sì ń ṣiṣẹ́ ní ilé ẹ̀kọ́
ó sì ń ṣiṣẹ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ní ìpínlẹ̀ Èkó. Blessed Peace School òun náà ni orúkọ ilé ẹ̀kọ́ ọ̀hún ní abúlé òdú ní agbègbè Ẹ̀gbẹ́dá níjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Èkó. Nígbà tí ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ tí ń sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkó tí ó máa fi ọ̀rọ̀ léde ọ̀gbẹ́ni Káyọ̀dé Sùtàn ó ní ó mà ṣe o, ẹni agbójú okùnlé kò jẹ́ ní agbá. Wọ́n ní bí ọ̀rọ̀ bó ṣe ṣẹlẹ̀ gan ni pé ṣe rí kọ̀rọ̀ sí olùkọ́ yìí tó jẹ́ ẹni ọdún 22. Wọ́n ní ibi tí wọ́n ṣe fún àwọn ọmọ kéékèèké nílé ẹ̀kọ́ ọ̀hún ni o. Wọ́n ní yóò sọ fún wọn wípé òun ó mú wọn lọ síbi ìdíje wípé tó bá sì ti gbégbá orókè nínú wọn. Wọ́n ní wọ́n fún wọn ní òbítíbitì owó. Ó ní kódà ààyè ìlú òyìnbó gan ó tiẹ̀ tún lè ti bẹ̀rẹ̀ àbí kí wọ́n máa rán ní ẹ̀kọ́ ọ̀fẹ́ fún gbogbo eléyìí tó fi parí ìyókù ayé rẹ̀. Wọ́n ní ṣùgbọ́n yóò wá fún wọn ní pé kó tó di pé òun ó lè mú wọn lọ síbi ìdíje òun o, wípé àwọn náà wọ́n nílò láti fi ara wọn sílẹ̀. Òun náà ni yóò bá mú wọn lọ sí àyè ìdákọ́kọ́ kan nínú ọgbà ilé ẹ̀kọ́ náà. Wọ́n ní ni ó sì gba ṣòkòtò lára àwọn ọmọ ọ̀hún ni ó bá ti kíní tiẹ̀ bọ ọmọ ọ̀hún láti ọwọ́ ẹ̀yìn tí ó sì mọ bá lájọṣepọ̀. Wọ́n ní ṣùgbọ́n eléyìí tó wá bu lọ́wọ́ ẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 18 nínú oṣù kẹwàá ọdún yìí, níbi ó ti mú ọmọ ọ̀hún tó mú lọ sí àyè ìdákọ́kọ́ kan nínú ọgbà ilé ẹ̀kọ́ náà tó sì lọ ṣe kíní ọ̀hún fún un. Ṣùgbọ́n nígbà tí ọmọ ọ̀hún tó délé òun náà ló ròyìn fún ìyá rẹ̀. Wọ́n ní kó tó dẹ̀ tó di pé ìyá ló gba ilé ẹ̀kọ́ wa lọ́jọ́ kejì, òun náà ló jẹ́ pé ó ti kọ́kọ́ gba àgọ́ ọlọ́pàá lọ, ó ti lọ fẹjọ́ sùn ọlọ́pàá. Òun náà ni wọ́n nínú ọgbà ilé ẹ̀kọ́ lọ́jọ́ kejì o, tí ó di wá di pé ọ̀ká ọ̀rọ̀ ọ̀hún tó fi fún àtàwọn ọmọ yòókù náà tó ti wà lábẹ́ ọ̀hún sí, tó fi di pé ó jẹ́wọ́ sí wọn lọ́wọ́ kó tó di pé gbogbo ọ̀rọ̀ ọ̀hún òun náà ni ó ti wá tú báyìí. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n ti fi kélé òfin gbé o, kódà ìjọba ìpínlẹ̀ Èkó àwọn náà báyìí wọn ò ní mú kéré lórí ọ̀rọ̀ náà. Àwọn ìròyìn tó gbẹnu tán òun kò ní jù bẹ́ẹ̀ lọ fún ti tàsìkò yìí. Ẹ tún darapọ̀ mọ́ nígbà míì fún àkọ́tún ìròyìn àkíkà náà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Ẹ sì ń gbàgbé láti subscribe sórí ìkànnì ẹ̀sìn ṣe tẹ́sí ń darapọ̀ mọ́ wa. Sọdíkù ló wá ṣe ilé mi jẹ́ Bàṣárù bàbá tó jù lọ́mọ. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.